ilé-iṣẹ́ ọkùnrin tí ó lówó jù ní gbogbo orílẹ̀-èdè Nàìjíríà àti gbogbo ilẹ̀ adúláwọ̀ ìyẹn Dangote wọ́n máa ti sọ̀rọ̀ síta lórí awuyewuye tó gba ìgboro wípé ìjà ó wà láàrin Alhaji Aliko Dangote àti gbajúgbajà ọkùnrin olówó ní tó ní iléeṣẹ́ Hess Holdings tí ó tó ní iléeṣẹ́ ilé ìfowópamọ́ United Bank for Africa UBA ìyẹn olóyè Tony Elumelu. Bẹ́ẹ̀ ni Dangote ó ti jẹ́ kó di mímọ̀ pé kò sí òótọ́ ọ̀rọ̀ nínú ọ̀rọ̀ ọ̀hún tí gbajúgbajà olówó ọmọlẹ̀ Yorùbá ní tó jẹ́ pé òun ló ní ìpín ìdókòwò tó pọ̀ jù nílé ìfowópamọ́ First Bank lásìkò yìí èèyàn Fẹ́mi Ọ̀tẹ́dọ́lá tó náà sì tó ti tú àṣírí lórí ọ̀rọ̀ tí ó ń jà rìnrìn yìí. ẹ̀rọ ti pé orí ẹ̀rọ ayélujára ni ọ̀rọ̀ náà ló ti bẹ̀rẹ̀ sí ni máa jáde nígbà tí wọ́n gbé ìròyìn jáde wípé lásìkò tí Dangote tó ń kọ́ ilé ìfọ̀pọ̀ ẹ̀ lọ́wọ́ pàápàá lọ́dún 2021 níṣe ni ọkùnrin ọmọ bíbí ìpínlẹ̀ Kánò náà níṣe ni òrówó tí ó fi kọ́ ilé ìfọ̀pọ̀ ẹ̀ tó wà lágbègbè Ìdáṣọ ìyẹn ní Ìbẹ̀jú Lẹ́kì ní ìpínlẹ̀ Èkó. wọ́n ní eléyìí ló jẹ́ kí Dangote kó lọ máa kàn sáwọn olówó ẹgbẹ́ ẹ̀ pé kí wọ́n wá ràn án lọ́wọ́ kí wọ́n wá yá òun lówó tí òun yóò fi parí ilé ìfọ̀pọ̀ òun. wọ́n ní Fẹ́mi Ọ̀tẹ́dọ́lá ọ̀ọ́dúnrún mílíọ̀nù dọ́là $300 million ni ló gbé sílẹ̀ fún Dangote. bẹ́ẹ̀ ni wọ́n ní àwọn olówó ẹgbẹ́ Dangote kan àwọn náà dá $500 million $500 million ni wọ́n dá fún Dangote láti fi parí ilé ìfọ̀pọ̀ tó ń kọ́ sí ìlú Èkó. ṣùgbọ́n wọ́n ní ẹni tó ní ilé ìfowópamọ́ UBA àti iléeṣẹ́ Hess Holdings èyí olóyè Tony Elumelu wọ́n ní $20 million $20 million ni ló ṣèlérí fún Dangote. ṣùgbọ́n tí wọ́n ní nígbà tí Dangote ń pè é pé òun ò tí ì rọ́wọ́ ẹ̀ owó tó lóun fẹ́ fi ràn lọ́wọ́ òun ò rí níṣẹ́ ni wọ́n ní Tony Elumelu kò gbé ìpè Dangote tí ò sì dá lóhùn mọ́. nígbà tí ọ̀rọ̀ yìí tó ti ń jà rìnrìn Dangote ń mà ti sọ̀rọ̀ lórí ẹ̀ nínú àtẹ̀jáde tí agbẹnusọ iléeṣẹ́ Dangote ọ̀gbẹ́ni Anthony Chejina tó fi síta ètò tẹlifíṣàn Yorùbá Tòótọ́ lọ́wọ́ ló ti ní bàbá ńlá rọ́ nínú ìròyìn náà. ó ní kò sí ìjà láàrin Dangote àti Tony Elumelu bẹ́ẹ̀ ló ní Dangote kò ya owó lọ́wọ́ olówó tàbí ọ̀rẹ́ kankan láti parí ilé ìfọ̀pọ̀ ẹ̀ tó wà lẹ́kọ̀ọ́. nígbà tóun náà sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí Fẹ́mi Ọ̀tẹ́dọ́lá bu ẹnu àtẹ́ lu ìròyìn náà. wọ́n náà fẹ́ fi ba orúkọ Dangote jẹ́ ni. bẹ́ẹ̀ ló ní bí wọ́n ṣe ní òun fún Dangote ní $100 million $300 million ó ní irọ́ pátápátá ni o náírà kan báyìí kò sí nínú ilé ìfọ̀pọ̀ Dangote rárá àti rárá.